أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت ورحمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم تقبل منا إنك أنت مجيب الدعاء. اللهم تقبل منا إنك أنت السميع الدعاء. اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. adúpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́gẹ́ fún aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ọba tí ó ṣẹ́ni kọ̀ọ̀kan wa kù títí di àkókò yìí tó ní kí Ramadan tọdún yìí kó sojú ẹ̀mí wa, tá a tún wá dúpẹ́ rẹ̀ pé a parí Ramadan tọdún yìí náà tá à ń ṣe Eidul Fitri lónìí yìí báyìí, ọdún ìtúnu àwẹ̀. Ọlọ́run ọ̀pọ̀ rẹ̀ mọ́sàájì á ṣe láyé wa, Ọlọ́run mọ́sàájì ká ṣe láyé wa. Mo kí ọ̀gá wa àgbà tí gbogbo Ọ̀yọ́ state ń bẹ lábẹ́ àkóso rẹ̀, ọ̀gá wa engineer governor Olúṣèyí Mákindé. Ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa yín, Ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa yín. Ẹ ń gbìyànjú pípọ̀, Ọlọ́run kó bá wa tó ń bọ̀ kún yín lọ́wọ́. Ibi tẹ́ ẹ gbìyànjú dé, Ọlọ́run má jẹ́ kí iṣẹ́ yín ó dàrú. Èyí tó kù tẹ́ tún ní ambition láti ṣe fún Ọ̀yọ́ state, pàápàá jùlọ ní ìlú Ògbómọ̀ṣọ́, Ọlọ́run yóò kún yín lọ́wọ́ láti ṣe. Èyí tó ti ṣe, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́, ẹ̀ wá ní wúra yín sẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ ti ṣe jọra yín lójú láti pilẹ̀. Èmi mo dà báyìí, èmi mo dà báyìí lójú gbogbo ọmọ aráyé. Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ wúra yín bẹ́ẹ̀. Ọlá agbára Ọlọ́run tó ṣẹ̀dá ẹnìkọ̀ọ̀kan wa, ọlá agbára Ọlọ́run tó gbé yín dépò náà, pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ ẹ fi gorí ipò náà, iná lẹ́ẹ̀ fi sọ̀kalẹ̀. Wọn ò ní tì yín ní tìpátìpá pé ẹ kúrò ńbẹ̀. Wọn ò ní máa gbé yín káàkiri pé gọ́vnọ̀ kí ló mú, gọ́vnọ̀ kí ló mú. Ọlọ́run ní jẹ́ ó kírú bẹ́ẹ̀ kó tọ́ sí yín. Gbogbo orí tẹ̀ tún wá ran kan, Ọlọ́run ọba yóò bá wa ṣe fún yín. Mo dúpẹ́ púpọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ní tẹ́ ń ṣe fún Ọ̀yọ́ state, fún àwọn ọmọ Ọ̀yọ́ state, pàápàá jùlọ nílùú Ògbómọ̀ṣọ́. Nínú pé nínú ẹni tó jàǹfààní yín lèmi náà wà lénìí. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Mo rọ̀ yín, mo kí yín dáadáa, yín ò ní bàjẹ́. Ṣùgbọ́n ẹ bá wa pàkíyèsí ọmọ àlè tí ń da ìlú Ògbómọ̀ṣọ́ rú. Ẹ bá wa pàkíyèsí rẹ̀. Kìí ṣe Ògbómọ̀ṣọ́ gangan ní dàrú. Ẹ̀sìn wa tá a ń bẹ nínú ẹ̀sìn Islam pẹ̀lú àwọn ẹlẹ́sìn míì, ó fẹ́ mú wa kọlura wa. Bí èèyàn bá ṣẹ̀, bí èèyàn bá ṣẹ́ni, ó lẹ́ni àáfi sùn. Gbogbo any crisis tó bá ti jọmọ́ religion, ó léwu púpọ̀. Tí a bá fẹ́ kí nǹkan ó dàrú, tá a sì fẹ́ kí nǹkan ó bàjẹ́. Àwọn àgbààgbà ìlú wọ́n ń bẹ lẹ́yìn òótọ́. Àwọn kékeré ìlú táwa náà ń bẹ nínú ẹ̀, à ń bẹ níbi òdodo. Bákan náà la sì rí opposite rẹ̀ náà, tó ṣe pé nínú àwọn àgbààgbà ìlú wọ́n ń bẹ nídìí irọ́, nínú àwọn ọmọ kéékèèké ìlú wọ́n ń bẹ nídìí irọ́. Ṣùgbọ́n Ànábì wa Muhammad, ọ̀gá gbogbo ayé pátá, ọ̀gá gbogbo ayé pátá, ó jẹ́ àmọ́ tó dáa, ó jẹ́ àmọ́ òdodo, ó sì jẹ́ àmọ́ tí ń jẹ́ irọ́. Ṣùgbọ́n láàrin méjèèjì, ìrújú wà ń bẹ. Ní tó jẹ́ irọ́ yóò máa di òótọ́ lọ́dọ̀ àwọn olólùfẹ́ tó nífẹ̀ẹ́ sí irọ́.
ní tó bá sì jẹ́ òtítọ́ yóò mọ jẹ́ irọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí irọ́, tí wọ́n nífẹ̀ẹ́ sí òdodo. Nípa báyìí, fọ́nrán kan tó jáde láìpẹ́ yìí lẹ́nu Yunusa Toliat Olúsínà tí ń pe ara rẹ̀ ní ìmámù Ògbómọ̀ṣọ́. Bàbá wa Ṣọ̀ún àná ọlọ́ba fọ̀run kẹ́ wọn, àwọn ni wọ́n dé ládé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ sì fọwọ́ sí ní ìgbà tí nǹkan rú wa lójú. Ṣùgbọ́n nígbà tí in tó rú wa lójú tó hàn kedere, àwa tá a tẹ̀lé lánàá iná la takò lónìí pé èyí ṣe ọmọ wa, kódà èyí ṣe ọmọ ìdílé tó fi jáde. Èyí ní ń dá religious crisis sílẹ̀ lára wa mùsùlùmí nílùú Ògbómọ̀ṣọ́ tá a fi pín. Ṣùgbọ́n pínpín tá a pín ni ó mọ láàrin ajé ó mọ láàrin àwa mùsùlùmí tá a gbọ́ra wáyé. Ṣùgbọ́n ibi tó wá ń lọ yìí ó ti súnmọ́ wípé eléyìí gangan, tẹ́yìn náà bá gbọ́ fọ́nrán yìí, tẹ́ ẹ bá wo fọ́nrán yìí, ó ti súnmọ́ wípé ó ti fi hàn wípé eléyìí sọmọ ìlú wa. Láti ìgbà tí àwa ti dénú ayé débi tá a dé lónìí yìí, kò sí àáfàá kan àbí ẹlẹ́sìn kan tí ń ṣépè, tí ń bú ẹlẹ́sìn kejì, wípé ẹlẹ́sìn kejì ń da ẹ̀sìn kan rú nílùú tó bá wà àbí nílùú Ògbómọ̀ṣọ́ tá à ń bẹ nílùú ẹ̀ yìí, kí wọ́n máa ti ẹnu lèmọ́mù jáde wípé àwọn Christian náà da ìlú Ògbómọ̀ṣọ́ rú, láì signify, láì specialize àwọn irúfẹ́ àwọn Christian wo ta ni nínú Christian náà tí ń da ìlú Ògbómọ̀ṣọ́ rú. Tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀, ǹjẹ́ ó yẹ ká máa kéde rẹ̀ fún gbogbo ayé wípé àwa mùsùlùmí ìlà àwọn kìrìsìtẹ́nì wọ́n ń da àárín mùsùlùmí rú? Ìyá ní àwọn kìrìsìtẹ́nì jẹ́ wọn ò ní àwùjọ tó kó gbogbo wọn pọ̀ tá a lè fẹjọ́ wọn sùn wípé ìtàwọn igun báyìí tí wọ́n ń ṣe pẹ̀lú ẹ̀sìn wa ní, tí ìmáàmù yìí tí orí rẹ̀ bá pé dáadáa tó sì tẹ̀lé Al-Qur'ani tó gbé dání tí ń fi mọ àwọn ènìyàn, tó sì tẹ̀lé ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, tí ẹni yìí bá pé ní intelligence, tí bí gbogbo ayé ti ṣe ń wò ó táwọn pé confidence ń bẹ lẹ́nu ẹ̀, kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí, bí yóò bá lẹ́ni tí ò lè, bí yìí bá jẹ́ ẹni tí ò lè, bí yìí bá jẹ́ pé ó wà buoyant, tó yẹ pé kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí, ó nírú ọ̀rọ̀ náà tó lè, ó láwọn tó lè sọ̀rọ̀ sí, ó sì nírú ọ̀rọ̀ tó gbọ́dọ̀ máa gbé jáde. Ọ̀rọ̀ ń bẹ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nínú ìlú, ṣùgbọ́n ẹni tó tẹ́tí sí wọn ló kù díẹ̀ káàtó. Ẹ dákun, mo tún bẹ̀ yín ọ̀gá wa, mo bẹ̀ yín ẹ bá wa kọ́ṣẹ́ rẹ̀, torí pé in tó jẹ́ kí n tètè lọ sí ọ̀dọ̀ yín, kò sí ẹni tí ẹni yìí ló bá sọ̀rọ̀ tó lè gbọ́, torí pé gbogbo àwọn bàbá tí wọ́n bá sọ òótọ́ ọ̀rọ̀ iná ló ti mú wọn ní ọ̀tá, ló ti mú wọn ní pé àwọn gangan lọ́tọ̀ òun nílùú Ògbómọ̀ṣọ́. Ló jẹ́ ń tafa rẹ̀ lọ sọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí wa. Tá a bá ní sáwùjọ mùsùlùmí tí ò bá gbọ́ lọ́dọ̀ ní Ògbómọ̀ṣọ́ zone, ṣé kò sẹ́ni tó lè bá a sọ̀rọ̀ ní gbogbo zone yòókù ni? Gbogbo zone yòókù náà ti mọ ibi tí ó wà, ibi tó belong sí, látàrí ọ̀rọ̀ tí ń sọ ọ́ jáde. Ṣùgbọ́n ẹ̀yin ni à ń bọ̀ wá kó ọ̀rọ̀ yìí wá bá. Ẹ̀yin náà ni ẹ sì parí rẹ̀, ẹ̀yin lẹ láṣẹ lórí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú ẹ̀sìn pátá. Ẹ̀sìn Islam tá à ń bẹ nínú ẹ̀, ẹ̀sìn Kìrìsìtẹ́nì, ẹ̀sìn traditionalist. Bí wọ́n ṣe wá ń sọ ọ̀rọ̀ yìí pé Kìrìsìtẹ́nì ní ń da Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ rú, káwọn Kìrìsìtẹ́nì náà wá dìde, káwọn náà ní Mùsùlùmí ní ń da Kìrìsìtẹ́nì Ògbómọ̀ṣọ́ rú, káwọn traditionalist náà dìde, torí pé láàrin ẹlẹ́sìn méjèèjì traditionalist ń bẹ láàrin wọn.
ló jẹ́ ká sọ bẹ́ẹ̀. Ẹ bá wa kọ́ṣẹ́ àwé yìí, ẹ bá wa fà á létí, torí pé ẹ̀sìn tá à ń bẹ nínú ẹ̀ tí ń ṣe Islam, ẹ̀sìn àlàáfíà ni. Ìlú tá à ń bẹ nínú ẹ̀ yìí tí ń ṣe Ògbómọ̀ṣọ́, ìlú àlàáfíà ni. Nínú ìlú tí ò tógun ògbó lọ rí, inú Ògbómọ̀ṣọ́ wà. Bàbá wa ọba kábíyèsí ti tàná, bàbá wa Jímọ̀ Ọládùnní Ajagungbadé kẹta, wọ́n dáàbò bo ẹ̀sìn wa lọ́wọ́ àwọn kìrìsìtẹ́nì, wọ́n dáàbò bo ẹ̀sìn wa lọ́wọ́ àwọn traditionalist tí wọn ò fẹ́ kí wọn ò gba ìkọlù rẹ ní nǹkan kan láàyè láti pé kí ẹlẹ́sìn mẹ́sìn kó mọ kọjú ìjà síra wọn, torí pé ìpìlẹ̀ ogun làárí, kò sẹ́ni tó mọ ibi tí ogun ó sọlẹ̀ sí. Nítorí náà mo pe gbogbo ẹ̀yin tí àṣẹ ìlú ń bẹ lọ́wọ́ ẹ̀, mo pe gbogbo ẹ̀yin tí àṣẹ ẹ̀sìn ń bẹ lọ́wọ́ ẹ̀, láàrin gbogbo ẹlẹ́sìn pátá, ẹ bá wa bá àwé yìí sọ̀rọ̀. Gbogbo àwa tá a bá súnmọ́, tí ìjà bá ń bẹ láàrin òun àtàwa mùsùlùmí, kó mọ láàrin wa. Tí ìjà bá ń bẹ láàrin òun àtẹni tó jẹ́ kábíyèsí lọ́wọ́lọ́wọ́ báyìí, kó mọ láàrin àwọn méjèèjì. Kó mọ táàgì ẹ̀sìn mọ́ ẹ̀sìn kan, kó mọ táàgì misunderstanding mọ́ ẹlẹ́sìn kan, ìpè ẹlẹ́sìn kan ní da ẹlẹ́sìn kan rú. Kò sí bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ o, kálukú ń ṣe ti ẹni o, gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti ṣe pa wá láṣẹ pé lakum dinukum, kí kó wá kẹ́sìn rẹ̀ ó mọ jẹ́ tiwọn, wàlíyà dín kẹ́sìn tiwa náà ó mọ jẹ́ tiwa. Kò sẹ́ni tó dira wọn lọ́wọ́, kò sẹ́ni tó ní ká mọ́ kírun, kò sẹ́ni tó ní ká mọ́ gbàwẹ̀, kò sẹ́ni tó ní ká mọ́ lọ hid, kò sẹ́ni tó dí wa lọ́wọ́ pé ìmúra tá a mú ìmúra tí ò dá ni. Kò sẹ́ni ẹlẹ́sìn kan tó dé ẹlẹ́sìn kan lọ́wọ́ pé àwọn kọjú ìjà kọ mú kìrìsìtẹ́nì, káwọn ní kí wọ́n mọ́ lọ sí church, káwọn ní kí wọ́n mọ́ ṣe ayẹyẹ, káwọn ní kí wọ́n mọ́ jó, káwọn ní kí wọ́n mọ́ lùlù. Kò síbẹ̀ l'Ógbómọ̀ṣọ́ o, kò síbẹ̀ l'Ógbómọ̀ṣọ́ o. Ẹ bá wa kọ́ṣẹ́ àwé yìí, kó mọ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ o. Ó ti fi hàn yí pé eléyìí kedere ọmọ àlè Ògbómọ̀ṣọ́ ni, torí kò sì sí ìmọ̀ àlùkùránì kankan lára rẹ̀. Ìmọ̀ kí nǹkan ó lè bàjẹ́ ìnìmọ̀ tí ń bẹ lára rẹ̀ tí gbogbo ayé fi nífẹ̀ẹ́ rẹ̀ lónìí. Ìmọ̀ tọ́ọ̀gì ní ń bẹ lára rẹ̀ ní gbogbo àwọn ọ̀dọ́ fi nífẹ̀ẹ́ rẹ̀ lénìí, torí pé ibi tí bá ń dùn lọ́wọ́lọ́wọ́, ọmọ aráyé wo ibo ní ó sọlẹ̀ sí, ṣùgbọ́n àwọn onílàákàyè wọ́n mọ ibi tí gbogbo nǹkan lè sọlẹ̀ sí. Bàbá wa Sheikh Muhyiddin Ajani Bello, nínú ọ̀rọ̀ wọn, wàá fi ká ẹsẹ̀ ọ̀rọ̀ yìí ńlẹ̀. Wọ́n ní báyé bá ń rí ẹ lọ́ọ̀kan, wọ́n á rí ẹ wọ́n á ṣàpọ́nlé rẹ̀. Báyé bá ń rí ọ lọ́ọ̀kan, wọ́n á rí ẹ wọ́n á ṣàpọ́nlé rẹ̀. Wọ́n lè pẹ́ ẹ̀wù tó wọ̀ sọ́rùn yíwà wọn, ṣùgbọ́n táyé bá pẹ̀yìn dà tán, ayé adáyẹyẹ lẹ́wọ̀n máa ṣe. Èrò tí ń bẹ lọ́kàn ẹ̀dá ò dáa, 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 èrò tí ń bẹ lọ́kàn ẹ̀dá ò dáa. Gbogbo ẹni ayé yẹ lónìí pátápátá kó wẹ̀yìn wò. Ǹjẹ́ bóun ti ń bá a lọ yìí, ǹjẹ́ bẹ́ẹ̀ náà ni ó máa rí lọ? Ayé tó pọ̀nyàn lé lónìí, tó gbéyàn dépò lónìí, ó lè yẹpẹrẹ yẹn lọ́la, tó sì yọ̀yàn kúrò nípò lọ́la. Ayé tí ń rẹ́yìn síyàn lónìí, wọ́n lè kóró ojú síyàn lọ́la. Ayé tí ń ṣe máa wọlé máa rọra fún yàn lónìí, wọ́n lè kájú wọn lẹ̀ kúrò fún yàn lọ́la. Tó túmọ̀ sí wípé gbogbo ohun tí ń dùn lọ́wọ́lọ́wọ́, nǹkan ló pẹ́ lọ́wọ́ ẹni. Gbogbo ohun tí ń sì ń korò lọ́wọ́lọ́wọ́, nǹkan ló mọ̀ lọ gbére. Adùn ń bọ̀ wá borí ìkorò. Gbogbo wa pátá ní ìlú Ògbómọ̀ṣọ́, a kú sùúrù, a kú ìfọmọnìyàn ṣe. Mo kí ìmáàmù ààfin bàbá wa Sheikh Habibullahi Ayilara, Ọlọ́run kó bá wa dúró tì yín. Mo kí gbogbo Muslim Forum lápapọ̀,
ọlọ́run kó bá wa dúró tì Muslim Justice Forum ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa wa bisimilahi la hawla wala quwwata illa billah subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim.